Ibi tí a lọ láti tètè àwọn bàbá wa kábíyèsí ó bá fún olóyè ní àdúrà tó ń lé ọdún ẹ̀sìn tó ń kọ́ jáwé lọ. Kábíyèsí lọ́wọ́. Àbá olóyè ẹkùn orílẹ̀-èdè ni o, oyè amọ́rí o, àjẹgbó àjẹtán àjẹfọ́npáwó àjẹjòbì, oyè tẹ́ ẹ jẹ lónìí ẹ̀ ní kábàámọ̀ lórí ẹ̀, èyí tẹ́ ẹ jẹ lónìí ẹ̀ ní fọmọdí, tẹ́ ẹ jẹ lónìí ẹ̀ ní fọyadí, èyí tẹ́ ẹ jẹ lónìí ẹ̀ ní fàlàfíà ara dí. Gbogbo èèyàn ló wá bá yín yọ̀ lónìí, lọ́la wọn ò ní bá yín sọkún. Lágbára Ọlọ́run gbogbo tọ́wọ́ yín ò tó látẹ̀yìnwá lónìí tẹ́ ẹ jóye yìí, oyè ó múre wá bá yín. Oyè ó múre wá bá yín, àní fi yín bú oyè o. Wọn ò ní foyè bú yín. Lágbára Ọlọ́run látòní lọ nínú àwọn tí ń dúpẹ́ ǹbámọ̀ tí jóye ti pẹ́ ara wọn lẹ́yìn náà wà. Kò ní hun yín o, kò ní hun yín o. Ilé tẹ́ ẹ̀ náà jẹ sí báyìí, ilé náà ò ní dàrú. Ẹgbóyè wọlé, ilé bàjẹ́ kò ní jẹ́ ti yín. Adékúnlékún lọ́lọ́wọ́ ṣe yín o. Adékúnlékún lọ́lọ́wọ́ ṣe yín. Wàá dàdàmú kò ní bálé náà. Ẹ wà pẹ́ ju àwọn bàbá yín lọ. Ní agbára Ọlọ́run, ní agbára àwọn tó tẹ̀lé iṣẹ́ yìí kò ní hun yín o. Ẹ kú oríire. Mo kí bàbá wa Esie àti gbogbo adé náà níkàlẹ̀. Olóyè ìsàwọ̀ tí a ń tẹ lónìí gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ̀rẹ̀ sí sí àdúrà. Ilé ló kà fún náà ni pé ìwé ààrẹ ló rọ̀ mọ́ ọdún tó sì fọ́ láàbọ̀ àwọn sí àṣìpẹ́. Èkejì nínú gbogbo ọ̀rọ̀ náà ni pé ní ààfin ọba wọ́n yìí dìtẹ̀ o, wọ́n yìí dìtẹ̀ o, wọ́n yìí dìtẹ̀ o, 1,000 times loyalty, you 1 million, 1 trillion loyalty. Ìlọba ní ìdílọ́dún olóyè rẹ̀. Kò sí 99%. Kò sí òkú kékeré kankan bẹ́ẹ̀ o. Wọ́n fọlá alálẹ̀ ìsí ẹ̀ ní ìjọ. Bọ́lá sì ní ìwọ̀n náà ní òrìṣà ó kà ní ìlú. Ọ̀ní fọ́ọ̀ní lójú láàfin yóò. Ọ̀ní balẹ̀ yìí jẹ́ láàfin yóò. Gbogbo tó ọdẹ bá láàfin ọ̀fà àbálẹ̀. Ọwọ́ kan ṣe ọmọ sí fi sọ́ọ̀tù, ọmọ sí fi sálàáfíà, wọ́n sì ti gbé ọ̀fà àbálẹ̀. Wọ́n ló wà stọ́dí wọn, wọ́n ló wà darapọ̀ mọ́ wọn. Ẹ̀yìn dìtẹ̀ láàfin yóò tún ṣe fọ́ ọ̀ní tẹ̀sán àgbàmọ́lẹ̀ ọ̀ní bọ́sọ̀rọ̀ lọ́wọ́ lọ́la láhùlà wọ̀lá kúrẹ́tà ilẹ̀ àdúgbò sí àdúgbò. Tata papo. Ẹ̀tọ́rí àwọn èèyàn rẹ̀. Àwọn àbúrò rẹ̀ yíò rẹ̀ nílẹ̀. Alhamdulillahi rabbil alamin. Kábíyèsí aláìlúwà ọ̀bẹ̀ ní ṣì rẹ̀ ti kúrò sí àti gbogbo àgbẹ̀gbẹ̀ àtọ́lá kábíyèsí o. Ẹjẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àdúrà ní ti dàná ó ti ṣe yẹ kí Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ fún yín náà ló ṣe ṣe yìí. Orí bẹ́ẹ̀ bá wà bó bá rí lọ́fẹ̀ẹ́ kò ní mọ ìlú tó rí.
Al-Qur'an sọ pé nàmá al-usri yusra, nàmá al-usri yusra. Mo fẹ́ dá padà díẹ̀ síbi ìrìn àjò kábíyèsí Esie ẹni. Kò rẹ́rìn kan tó lójú tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ogun, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni wọ́n ṣe. A máa bá yín tó pẹ̀lú ọlọ́pàá. Nínú ẹni tó lè fọwọ́ sọ̀yà rẹ̀ pé èmi mo oyè ò jẹ́ mí ní gbogbo tó jẹ́ Kwara ni mo ṣe lẹ̀ góòlù nìkan. Ní kábíyèsí Esie wà. Òun yín látàná kò ní mú yín lórí olóyè ìlọ́wọ́ yín o, ìlọ́wọ́ yín o, ìlọ́wọ́ yín. Ọ̀pọ̀ ọgbà ni wọ́n máa ń sọ báwọn èèyàn pé ẹnìkan ní òdòyè nínú ẹbí wọn tí ó fi di pé oyè òun yóò wá dàbí pé ọ̀dẹ̀dẹ̀ wọn nìkan náà ti ń jẹ́ nínú ilé wọn. Ẹlòmíràn ó sì joyè ń gbà mí tó ṣe pé òun ní ó jẹ́ tí wọ́n jẹ ọmọ lọ́dẹ̀dẹ̀ wọn látara bó bá ṣe lo oyè táwọn ẹni tí wọ́n ń súre fún ìsọ pé yóò jẹ́ pẹ́ ó lọ́wọ́ yín o. Loyalty gẹ́gẹ́ bá ṣe sọ kò sí 99.9 loyalty. Loyalty must be 100%. Pé mo dúró tọba, mo dúró tìlú, ẹ̀yẹ́ máa ń dúró tán ni, yóò dúró nínú, yóò dúró níta. Tọ́kọ́ lè fi yẹn sọ ìyà, ọwọ́ yẹn sọ ìyà, pé lágbájá ò jẹ́ bẹ́ẹ̀, ó lọ́wọ́ yín o. Mo fetí kọ́ lẹ́ẹ̀kan náà tí kábíyèsí Esie ń sọ pé àwọn ò lérò pé ilé ẹ̀dùn ni. Àmọ́ orí tí ó bá gbòye yóò jẹ ni. Mi ò lérò pé bóyá ilẹ̀ lówó tún lè sàwò. Àbẹ́ ilẹ̀ kàwé tún lè sàwò. Kò sì dájú pé ilẹ̀ gbajúmọ̀ tún lè sàwò. Àbẹ́ ilẹ̀ mọ̀ ẹ́ jù. Àkọọ́lẹ̀ Ọlọ́run ló ṣe ẹ̀. Àkùránì tí wá jẹ́ ká mọ̀ pé kúlí dáàbò màmá nígbà tó ní ètò bí ìṣẹ̀lẹ̀ wọ́n tẹ̀lé sí owó ìṣẹ̀lẹ̀ tó ń tẹ̀ṣá owó tó ń lò ń tẹ̀ṣá owó tó ń lò ń tẹ̀ṣá. Ìyá ìṣẹ̀lẹ̀ ayé ìrìnàjò àdàkùn ìṣẹ̀lẹ̀ ìgbàgbé. تخرج الليل من النهار وتولد النهار من الليل وتخرج الحي من الميت وترزق من تشاء. Ọlọ́run ọba ọlọ́lá ẹni tí bá wọn ní sì máa ń yá lára orúkọ rẹ̀ lò. Ó bá wọn agbọ́lá fún yàn, fẹ́ bá lò dáadáa, a ní kẹ́yàn máa lò lọ gbére. Gbére rẹ̀ ní pé kò ní tán sórí yàn. Tó bá yá yàn lọ́lá lò, bẹ́ẹ̀ bá ṣì lò, yóò mọ̀ bẹ láyé báyìí pẹ̀lú tó sì máa lọ láyé lójú ayé ẹ̀. Ó lọ́wọ́ yín o, ó lọ́wọ́ yín o. Gbogbo ẹbí tó dúró tì í. Ẹ má dalẹ̀ wọn o. Lára akẹ́dalẹ̀ wọn ni kẹ́kì tẹ ọba. Ẹ̀fọ́ á wò pé ọ̀dẹ̀dẹ̀ àwọn ilé ìlú òní tọ́ sóyè. Lára akẹ́dúró bá náà ti dúró dáadáa tì í. Ní pé kẹ́ṣe dáadáa nínú òlú, kẹ́ṣe dáadáa láàfin. Kó wá dàbí ọpọlọ gbàgbé ọlá sí ọ̀dẹ̀dẹ̀ yín. Ọ̀dọ̀rọ̀ yín, ọlọ́run jẹ pẹ́. Ilé ìjòyè òyò ní jẹ́ yín pẹ̀lú ògbó Ọlọ́run. Gbogbo tẹ wá kó lórí oyè yóò máa lékún ni, kò ní dín ní àlàáfíà láìsí kí nígbà ààyè nígbà ìjúmọ̀ Ọlọ́run lè yín fún pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run. Kábíyèsí ò ní rán yín níṣẹ́ tí ò ṣe é jẹ́. Mo mọ̀ ẹ́ débẹ̀ tí mo mọ bàbá yìí débẹ̀. Kò ní rán yín níṣẹ́ kíṣẹ́. Àmọ́ lọ́yàtì yín sọba tó lè ní òkè gẹ́gẹ́ bí omi jẹ ẹ̀jẹ̀. Ọlọ́run sì yẹ ṣe pẹ́ pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run. Àwọn olùdíje àmì ẹ̀ṣẹ̀ ìtọ́ ọ̀rọ̀ yìí. Bismillahirrahmanirrahim. إنا فتحنا لك فتحا مبينا ليغفرك الله ما تقدم من ذنبك ويتم نعمته عليك ويهديك إلى صراط مستقيم وينصرك الله نصرا عزيزا
وفتح قريب وبشر المؤمنين سبحان ربنا رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.